ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè nílẹ̀ wa Nàìjíríà ń bí ọmọbìnrin tó sì rẹwà bí egbin nígbà tẹ́yẹ odídẹrẹ́ fò bàgẹ̀bàgẹ̀ tó fò délùú Èkó níbi tí ìjẹ̀lẹ̀ ọ̀hún ti gbé ṣẹlẹ̀ Olódùmarè ẹ̀yin abiyamọ tẹ̀ ń gbọ́ mi lásìkò yìí tẹ́ ẹ sì lọ́mọ sọ̀rọ̀ lọ́mọge ẹ dákun ẹ tètè pè wọ́n báyìí kí wọ́n tan rédíò tó bá lọ́rẹ̀ẹ́ rẹ kan tó ti rí ìwọ náà tó jọ́kùnrin tó ti pé bí oṣù mẹ́ta oṣù mẹ́fà tó wá ní bẹ́stì ìsọnu wo ni nígbà téèyàn sùn ní ọjọ́ Monday akínṣó ń gbọ́ mi dáadáa ó sì jíǹjọ́ Wednesday irú oògùn wo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó irú oògùn wo ni wọ́n fi sínú nǹkan mímu fún yàn tí ó sì sùn látọjọ́ Monday odidi 48 hours jù bẹ́ẹ̀ lọ yóò sì jíǹjọ́ Wednesday Olódùmarè níbo lárábìnrin yìí àti arákùnrin ti kọ́ pàdé ná Isaac ló kọ arákùnrin Isaac Fẹ̀yìntọ́lá ló kọ rẹ̀ rí píktọ̀ rẹ̀ ó ti wà on the run gẹ́gẹ́ bí àṣẹ iléèbó ṣùgbọ́n ẹ sọ fún Isaac Fẹ̀yìntọ́lá wípé òkè báyìí lẹyẹ odídẹrẹ́ wà ìsàlẹ̀ lòun ti ń rìn kò síbi tó o fẹ́ sáde o ojú ẹyẹ ò tó ọ ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ó sì fò lé ọ bó bá ṣeé ṣe kó yọjú ẹjẹ kálọ yọ̀ọ̀yọ̀ jẹ náà nẹ ìwà tó wù yí burú jáì ọmọ ọlọ́mọ táwọn òbí rẹ̀ ń retí wípé yóò di ògo ọ̀la ó sì gbin ìbànújẹ́ ọkàn sí i lọ́kàn ó sì so mọ́ bẹ́ẹ̀dì nílé ìtura tó gbé lọ tó ti fi nǹkan sínú ọtí fún kó dídí ọjọ́ mẹ́ta ó sì ń gbà ń ta bá ẹ̀yin èèyàn ẹsẹ̀ wá jẹ́ kìkìdá ìwà tí ò dá báyìí nínú ayé tá a wà yìí náà ó ní òun rí gẹ́gẹ́ bí senior brother ní pé ó máa help òun ìgbà tó ń kọ́ débi iṣẹ́ òun rí pé senior colleague ní nǹkan ìgbàdógójì èrò ọ̀wájà lẹ́yìn ìgbà tó rí pé senior brother ní ibi tó ti gbé sọmọ bẹ́ẹ̀dì ìtàn rẹ̀ ó sì ìgbà tí wọ́n túnjọ wẹ̀ẹ́sẹ̀ ó sì dá dúdú rí fídíò rẹ̀ ẹ rò pé mò ń sọ fíìmù fún yín ni real life story ni ibi tó ti gbé sọmọ bẹ́ẹ̀dì tí ó ti ń bá a ní ìbálòpọ̀ tipátipá tó so ìtàn ọmọ ọlọ́mọ mọ́ bẹ́ẹ̀dì ibẹ̀ sì dá dúdú ráǹdì rí fídíò rẹ̀ lórí Facebook lónìí náà ni kò ní dọ̀la akin iṣẹ́ ọ̀hún pọ̀ lọ́nà bó o ní arábìnrin yìí àti Isaac Fẹ̀yìntọ́lá bó o ní wọ́n ṣe pàdé gbèsèwájú. Good evening, sir. I might not be really fluent in my Yoruba speaking. There's this person that we worked together at Crown City Park, Mr. Isaac by name. He was my senior colleague. We worked as a receptionist. He was the one who put me through on stuff, on system, how to impute. He was very good to me. We became close, as somebody who is showing you what to do, who is putting you through on something. When I have difficulty around 1 a.m., even though he was no longer working with us, anytime he answers. As a younger sister that I am, because I consider him older than me, so I advise him, Mr. Isaac, get an apartment. That way, it shows that you're a man, you're responsible. ẹ̀yin tí wàá tẹ̀ ń gbẹ́tò ẹ rí i pé èbó ni arábìnrin sáà ń sọ ó ti wà lórí ìkànnì Facebook ṣéun gan kò tiẹ̀ sùn rárá ó jí ni fídíò ibi tó ti gbé so lẹ́sẹ̀ lẹ́ ń wò lórí ìkànnì Facebook Lagelu FM yìí o ẹ rí i pé ó dá dúdú ráǹdì ní ibi tó ti gbé sọmọlọ́mọ lẹ́sẹ̀ má gbé kúrò ńbẹ̀ fílẹ̀ ńbẹ̀ bọ́ bá ṣe tún dá padà fídíò òun lẹ́ ń wò lórí ìkànnì Facebook yìí Isaac Fẹ̀yìntọ́lá wọn ló ń sá lọ ìbò lọ fẹ́ sáde tójú Olódùmarè òtún ọ àlókè lálálá báyìí lẹyẹ ti ń pò ẹyẹ ó sì rí ọ o bẹyẹ bá sì ti rí ọ bọ́ bá fi lè fìyẹ́ rẹ̀ kàn án ẹyẹ odídẹrẹ́ bọ́ bẹ́ẹ̀ fìyẹ́ rẹ̀ kàn án má jẹ́ ń sọ pé o gbé kinní kan fídíò ọmọbìnrin yìí lẹ̀ ń wò lórí ìkànnì Facebook ibi tó ti gbé so lẹ́sẹ̀ yìí fojú rẹ̀ ta o o gbọ́dọ̀ gbé kúrò ńbẹ̀ fílẹ̀ ńbẹ̀ ẹjá tún tẹ̀síwájú nígbà tí arábìnrin yìí narẹ̀ tí sítórì ẹ̀ pé nǹkan tó mà tí ì gbọ́ nǹkan kan o ẹ gbọ́ wìrìwìrì lónìí nìṣó níbẹ̀. So on Monday, he sent me the address and then I went to the hotel. The place was far. So when I got there, we were talking just like, old time friends meeting together, catching up, But when I got there, I took best. So he said for that thing for my eyes to be clear or for it to wear off, he went outside to buy coffee and milk. So he poured coffee
and milk without diluting it, and then he gave to me to drink even with sugar. So he went towards the toilet. I don't know what, probably went to take something. I don't know. I just don't know that area. So he gave me that thing to drink, and he took out of it also. Understand? And I saw him taking on bitters as well. I said, why are you taking this? Okay, man, that's how to do. Now, after I took that thing, that was the only thing I remembered. That was around 6 Role. I was asleep, like dead sleep. I don't know if it was in my sleep. I don't know. I just discovered that also what I'm saying by what message is saying. I was being beaten, slapped, here and there. You know, I was struggling. I didn't want to allow him. I struggled. He had his way. In fact, by the time I got home yesterday morning, last Monday, feeling pain in my anus. I had bruise in my anus. ẹ̀yin tí wá tẹ̀ ń gbẹ́tò ẹ̀yin tẹ̀ ń pè mí yìí ẹ̀ ń distract program ẹ dákun tó ẹ send message ẹ dákun torí ìtọ́lọ́run káàdì ti wà lórí Facebook Lagelu FM ṣé wọn bá lànà fídíò àkọ́kọ́ ni kó kọ́kọ́ gbé sí iná mo ti send message check message fídíò àkọ́kọ́ ni kó kọ́kọ́ gbé sí iná gbé eléyìí kúrò ọ̀rọ̀ ń bẹ lórí eléyìí náà dákun torí Ọlọ́run àlàyé tọ́rábìnrin ọ̀hún ń ṣe nínú ijó àkọ́kọ́ tí ọmọbìnrin kọ́kọ́ délé padà lẹ́yìn ọjọ́ mẹ́ta tó ti so mọ́ bẹ́ẹ̀dì tó sì ń bá a ní ìbálòpọ̀ tipátipá Olódùmarè bẹ́sẹ̀ rẹ̀ ṣe ríre o ẹsẹ̀ tó so mọ́ bẹ́ẹ̀dì bó ṣe ríre gbogbo ẹ̀ sì dá dúdú ráǹdì òun lẹ́ ń wò lórí ìkànnì Facebook yìí ti Lagelu 96.7 FM fídíò lẹ́yìn ní kọjá kó wà ń bẹ̀ ẹ máa ṣí ààrẹ torí ibi tí Isaac Fẹ̀yìntọ́lá bá wọlẹ̀ sí ẹyẹ ti gbéra tán báyìí o ẹ̀yà ó sì bá a fò débẹ̀ lókè lẹ́yẹ ń pọ̀wọ̀n ìsì ń wàrà àṣàlẹ̀ bí wọ́n ṣe ń ṣe é sí. nígbà tó jíjọ́ kẹta àwọn hotel service náà lọ rèé jí pé arábìnrin owó ẹ ti parí nǹkan owó ẹ parí bó o ó lóun sá ń wò pé ayé lòun wà ní àbọ̀rùn nígbà tó di ẹsẹ̀ èèyàn báyìí ẹ̀yin náà máa wò lórí Facebook kẹwàá wò ó tí ẹsẹ̀ sì dá dúdú láàrin bí ọjọ́ mẹ́ta ó lọ kọ́kọ́ mú nǹkan kan bitters mo yóò kọ̀ yún kúrò ńbẹ̀ kọ́ mọ́dà pé olùwẹ̀ ń polówó ọjà ó nígbà tó mú tán pọ́n wá ń bí pé Isaac kílé tó mú kíní ó ní ìsani òun náà pé anyways báwọn ọkùnrin sì máa ń ṣe ni mo láwọn ọkùnrin èwo ní í ṣe bẹ́ẹ̀ nígbà tó mú kíní burúkú tán òkú ọ̀mẹ́ni tí ń tà á mọ́ ó lọ síbi tọ́lẹ́ẹ̀tì tẹ́ ẹ bá gbọ́ ń bẹ̀ ó wá fi nǹkan kan sínú nǹkan tó gbé fóun òun náà sì mú ó trust ẹ̀ lẹ́yìn tó mú tán báyìí nǹkan tó rí mọ nìyẹn o látọjọ́ Monday tó ti dọ́dọ̀ ẹ̀ títí dọjọ́ Wednesday ní ayé nígbà tó kú òní òtẹ́ láàárọ̀ kùtùkùtù bí nǹkan bí aago 4 ìdájí táwọn yòó wá jí pé sọ ọfẹ́ kú gíbà sọ́dọ̀ àwọn ni ẹ̀yin tẹ́ ẹ lò tẹ́ ẹ náà ẹ mọ̀ pé fíìmù ti bẹ̀rẹ̀ báyìí ẹ tún gbọ́ àlàyé ẹ̀ síwájú sí i. Mi ò rí mọ́ báàgì ẹ̀ ó ti lọ kò sí anything gbogbo bàtà ẹ̀ nothing kò sí kankan mọ́ òun ló gbà wọ́n rí pàjọ wọlé ni. Mi ò mọ̀ bóyá ṣé láàárọ̀ Wednesday yẹn mi ò bí wọ́n because I was just not in my right senses. So mo ṣáà gbé báàgì mi because bá ṣe wọlé gan ó yá wá máa lọ bí pé ó ti fún wọn ní information pé tó bá ti yá kẹ́lẹ́ or something that was reaction tí mo get nìyẹn nígbà táwọn èèyàn wọlé wọn ò tilẹ̀kùn àwọn lọ sílẹ̀kùn key wà lẹ́yìn so mo ṣáà gbé báàgì mi wọ́n mo wá notice pé chain tí mo wọ̀ earring tí mo wọ̀ my bracelet gold bracelet all gone. Mi wá mọ̀ bóyá Isaac ló yọ o bóyá níjọ́ Tuesday tó lọ bóyá àwọn hotel room services ló wá yọ lára mi I don't know
mi ò mọ̀. Mo wọ jean ṣòkòtò àwọn baggy jean yẹn ni mo wọ̀. Then mo wọ top sky blue. Yes I did. Mo ṣàgbé báàgì mi táwọn stagger òun. Nígbà tá à ń bọ̀ láàárọ̀ ọjọ́ tí mo débẹ̀ ìjọ Monday ọ̀kadà la gbé tàfi débẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹsẹ̀ ni èmi fi rìn dé ibi bus stop. I cannot tell, sir. Mi ò mọ̀. ẹ̀yin tí wá tá ń fọkàn bá wa lọ fídíò rẹ̀ lẹ́sìn wò lórí ìkànnì Facebook ẹ bá wa ṣíà rẹ̀ kó ká àwọn tó bá mọ Isaac náà lára kánú mọ̀ pé Isaac ó délé gbẹgẹdẹ míì mà tún ṣẹlẹ̀ o kàyéfì ńlá tún ṣẹlẹ̀ onígbà tóun wúkọ́ pẹ́kẹ́ báyìí òun bá rí i pé gbogbo ibi ọwọ́ ẹ̀yìn báyìí lára obìnrin ẹ sá ti mọ̀ orí afẹ́fẹ́ la wà ẹ̀ ń tẹ́tí lẹ̀ pọ̀ jù ó ní òun rí i pé ń ta òun ń rò òun irú kílè yìí ń gbà tó fọwọ́ kan bẹ̀ àpá ti wà ní gbogbo ojú ara tọwọ́ tẹ̀yìn ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ọwọ́ tẹ̀yìn àpá ti wà ń bẹ̀ ẹ gbọ́ bó ṣe ṣàlàyé nígbà tó ṣàlàyé dáàrin kan èmi gan fúnra ara mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ilé ayé tá a wà yìí ayé dọ̀bẹ̀rẹ̀ pọ̀. In my in-laws, mo ṣáà notice pé nígbà tí mo wúkọ́ wọ́n affect ibi bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? I had to go and take mirror. So I put mirror there and I noticed that bruise wà ń bẹ̀. Lẹ́yìn in-laws bẹ́ẹ̀. Mi ò mọ̀ mo ṣàkó mọ̀ pé bruise wà ń bẹ̀. Apá bí gbogbo bó gbogbo mi ò mọ̀ gbogbo scenario yẹn mi ò mọ̀. But mo aṣáà pé family nurse àwọn lọ́wọ́ examine lọ́ lo kí ló ń pe kíní glove yẹn lọ́ fọwọ́ tí ọwọ́ bọnú vagina lọ́ kó kọ̀kọ̀ jáde. Wọ́n confirm pé this is sperm. But wọ́n ti fún mi mo ti gba drip. I'm fine, but I want to believe it's not total because mo ṣì máa ń ní shock. Ẹ̀rù máa ń bà mí. Then tí bá fẹ́ sùn mi kì í tètè rọrùn sùn. Màá kọ́ ṣáà máa wò. Bí èyí nìsín ó tó bí 5 kí n tó sùn ní èmi mo kò ṣáà wò. Mo ń try láti rántí what happened. Mo wá rántí pé àtijọ́ Monday ni mo ti sùn. Mo sùn wọn Wednesday. Wọ́n ṣàlù ṣáà yà mí lẹ́nu. Then this black mark tó wà ń bẹ̀ bí pé wọ́n bí wọ́n so nǹkan mọ́ bẹ́ẹ̀ yes it's still visible. ẹ̀yin tí wá tẹ̀ ń gbẹ́tò ẹ̀yin náà sáàgbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ alẹ́ máa láǹfààní àti rìsíìfù kọ́ ẹ dákun ẹ máa bọ̀ lórí Facebook ẹ máa drop kọ́mẹ́ǹtì síbẹ̀ Isaac Fẹ̀yìntọ́lá ṣé ká gbé píktọ̀ tòun náà síta ni ẹ wá kọ́mẹ́ǹtì pé ká fi píktọ̀ tiẹ̀ náà síta báyìí àbí tá a bá parí iṣẹ́ ìwádìí tán dáadáa iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó dùn mí gàgà ibi tọ́rọ̀ yìí ti ọmọ yìí tún ṣàlàyé síwájú ó ní ẹ̀sà nǹkan ṣòun ó nígbà tí nọ́ọ̀sì dé tó ti ọwọ́ bọ̀ òun lójú ara ńgbà tó kó àwọn kinní ìbọn ta pé àtọmọkùnrin rèé ó sì dé odidi èèyàn ọmọ 30 ọdún lé díẹ̀ ó sì dé mọ́ bẹ́ẹ̀dì fún dídí ọjọ́ 3 ó sì ń bá ṣèṣekúṣe Isaac Fẹ̀yìntọ́lá èyí tó ṣe yìí já tún tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni sà. Because that's the roundabout that's dọ́kadà. Pé àǹtí kí lẹ́yìn ṣe ń bíbá yìí wà dangerous o. Mo kàn sọ fún yẹn pé mo fẹ́ lọlé. Mo ṣàlàyé pé mo ságà mo ṣàlọ́ dì mí mú àti boyfriend ó ṣàṣàlàyé fún boyfriend ẹ̀ pé ṣé ká help àǹtí yìí. Ó ṣàtúndì mí mú ó sì ń lé ibi tí màá ti rí ọ̀kadà. So mo ṣàdúró síbẹ̀. Mo ṣí báàgì mi 150 naira ló wà nù báàgì. Ojú mi ti là to some reasonable extent but mo ṣì ń stagger. Ó máa fẹ́ tó bí 7 bí àdúró. Mo rí àwọn ọmọ school. Mo wá wò pé báwo mo ṣe fẹ́ délé pẹ̀lú 150 naira. Mo wá wọnú school yẹn lọ. Mo lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ school pé hello children, how are you?
please, is any of your teachers around? Àwọn ní no. So èèyàn kan láti ọ̀kan ló ṣe pariwo pé àǹtí kí lẹ́yìn ṣe fẹ́ jọmọ gbé ni. Jọmọ gbé o, mò ń béèrè pé teacher wọn wà ní around, mo fẹ́ rí teacher o. So bí mo ṣe wá tí wàá dúró sí ibi junction yẹn padà ní tó opposite school yẹn. Fortunately for me, bí teacher wọn kan bó ṣe ń bọ̀ ni. That same woman tó pariwo pé kí ni mo ń ṣe bẹ́ẹ̀ pé ọmọ àrò pé mo fẹ́ jọmọ gbé ni. Ló wá sọ pé teacher àwọn kan náà ló dé. Mo ṣáà explain fún. I didn't go into details mi sọ ọwọ́ tó ṣẹlẹ̀ nǹkan pé kí wọ́n jọ kọ́ ràn mí lọ́wọ́ pé mo fẹ́ lọlé pé kò mí ìdẹ̀ ní owó mọ́tò lọ́wọ́. So èèyàn kan ọkùnrin ní ara àwọn ará àdúgbò yẹn ṣáà pé eléyìí tí mo ti yó àbí eléyìí tí yó ni ṣáà sọ oríṣiríṣi ẹni ṣáà ni Muslim lẹ́ni ẹni ṣáà ni nǹkan tí ọkọ wọn yọ̀ǹda fún mi òun nìyẹn o ló fún mi ní 500 naira ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ mi wọ́n ṣe. Bí mo ṣe gun ọ̀kadà o dé Àtàn mi mọ̀. Tí mo ṣe gun bóyá mọ́tò àbí napep ni mo gùn láti Àtàn dé Ìjú mi mọ̀. Bí mo ṣe wọ ọ̀kadà láti estate yẹn lé wa mi ò mọ̀. Bọ̀ mo ṣàmọ̀ pé mo délé láàárọ̀ ọjọ́ yẹn. ẹ̀yin tí wàá tẹ̀ ń gbẹ́tò sójú tí iná ò tí ì máa lérò rò báyìí. Lánàá tárábìnrin yìí bá mi sọ̀rọ̀ tó ní ẹ̀sùn òun tó ń fi hàn yín jọ́ sí pé wọ́n sòun ní nǹkan ń bẹ̀. Ó mà tuntun wá lágbára síbẹ̀, ó mà tuntun dúdú sí i. Eléyìí tó yà tó sẹ́ǹdì sí mi lánàá òun lẹ̀ ń wò lórí Facebook yìí. Ẹ rí pẹ́sọ̀ òun ti dúdú sí ń fẹwọ́ kàn pé nǹkan ti ṣòun. Ará ayé gbà mí lárábìnrin yìí bẹ̀rẹ̀ sí ní pariwo òun lẹ̀ ń wò lórí Facebook báyìí. Recent one ti alẹ́ àná ipò